Koiki Media bringing the world closer to your doorstep. Gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá pátápátá ní ilẹ̀ Yorùbá kóòtù òjíire, ní ilẹ̀ ọmọ aládé, gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá ní orílẹ̀-èdè Nàìjíríà, ní ìlú Benin Republic, ní gbogbo ilẹ̀ adúláwọ̀ káàkiri pátápátá. Èyí ni láti fi tó yín létí pé ọdún ti bẹ̀rẹ̀, ọdún Egúngún ti ìlú Benin Republic. Koiki Media ti wà níbẹ̀ live báyìí. Wọ́n ti bẹ̀rẹ̀ láti àná. A rí pé ọdún yìí ọdọọdún ni wọ́n ń ṣe nílùú Benin Republic. A ti wà níbẹ̀ live. A sì máa gbé, a máa fi tó ẹ̀yin èèyàn létí bó ṣe ń lọ. Ìṣẹ̀ṣe ò gbọ́dọ̀ parẹ́ ní ilẹ̀ adúláwọ̀, ní ilẹ̀ Áfíríkà. A wà ní ìlú Benin Republic báyìí. Ọdún Egúngún ti ọdún 2024 òun náà ni wọ́n ń ṣe lọ́wọ́ báyìí. Wọ́n ti bẹ̀rẹ̀ gbogbo àwọn nǹkan ìṣẹ̀ṣe tó wà nílùú Benin Republic pátápátá. Gbogbo ẹ̀ ni ẹ ó máa rí lórí ìkànnì ti Koiki Media. Ẹ̀yin èèyàn wa nílé lóko lẹ́yìn odi, ẹ máa bá wa ká lọ. Ata. Koiki Media bringing the world to your doorstep. Koiki Media bring the world closer to your doorstep. Baba, ẹ ra sà. Ẹ gbé fóònù ilé ìsàkó. Okay sir. Ilé ìgbó wà lápò. Ọ̀dà. Rọ́ọ̀ṣì bá ti ń bọ̀. Ó ti yé mi. Ẹ kó mẹ́ kọ́ bá darí sí bóyá gbé fóònù ọwọ́ yín o. Mo tó mú yín o. Ó ti bẹ̀rẹ̀ sí. Ẹ bá ti gbé rọ́ọ̀ṣì ń bọ̀ báyìí lásán. Ó ti yé mi. Ẹ bọ́ sí ẹgbẹ́ o. So wọ́n sì ń bọ̀ báyà bí? Ọmọ wa láti bí? Wọ́n àṣẹbẹ̀ àwọn kẹ́sẹ̀ múra ń bọ̀ ọ̀tà ni. Okay, àwọn Egun kan sẹ́yìn jáde ni. Àwọn kẹ́sẹ̀ ń bọ̀ wọ́n àṣẹ ń bọ̀ ọ̀tà. Okay. Ó ti yé yín. Ẹ bá dẹ̀ kí n fún yín ní tó ní akẹ́ dúró sí. Ẹ bọ́ sọ́tọ̀ náà tó, wọ́n wá sọ́dọ̀ ìbẹ̀ ìgbé dání. Ó ti yé mi. Ẹ bá dẹ̀ kí n wà pẹ̀lú yín. Fóònù kan dé òkè. Koiki Media bring the world closer to your doorstep. So ọdún Egúngún ti 2024 náà lè rí oríṣiríṣi eégún. Àwọn eégún kan ti jáde, àwọn kan sì wà ní ilé tó jẹ́ pé wọ́n sì múra láti jáde báyìí, wọ́n wà nígbàlẹ̀. A rí pé ìlú tá a wà yìí, a wà ní ìlú Ìgọ̀lọ̀ ní Benin Republic. Ẹ wo, ẹ bá mi ṣàdúrà fún Koiki Media tó lè pè. Social media. Koiki. Wọ́n ní máa ń lo ọmọ fún ewu inú Koiki Media. Koiki ṣàdúrà fún Koiki Media. Ẹni sílẹ̀ fún Koiki Media. Koiki Media. Oníbàjẹ́ fún ẹ. Àṣẹ. Koiki Media. Àṣẹ. Onídẹ́ni àwátì. Àṣẹ. Owó ikú tèmi kọ́ nìyẹn o, ilẹ̀ bẹ̀. Máa náwó sílẹ̀, ó gbọ́rọ̀, ó ti gbọ́rọ̀. Koiki Media, gbogbo ibi tó gbé náwó rẹ̀, tó gbé wọ́wọ́ ẹ̀, àṣìṣe kì í fáyé.
àṣìṣe kì í bọ́ ọmọ mọ́lẹ̀, àṣẹ àṣìṣe kì í bọ́ ọmọ kún ayé, Àṣẹ. àṣìṣe kì í bọ́ ọmọ ọ̀rọ̀ lọ́jọ́, Àṣẹ. àṣìṣe kì í bọ́ ọmọ ògùn mọ̀sẹ̀lẹ̀, Àṣẹ. ọmọ ṣiṣẹ́ ẹ bá ṣàdúrà fún Sunday Igboho àṣẹ ṣe tó dáa kan. olóyè Igboho Igboho Koiki Media olóyè Igboho òòṣà Igboho òòṣà ọmọbìnrin òòṣà ọmọ ìgbóhùnsà oníbàjẹ́ fún ẹ, àṣẹ oníṣàṣetì, àṣẹ oníṣàṣetẹ́, àṣẹ ilé bàbá ẹni jẹ́ ní àwátì, àṣẹ ẹgbẹ́ yẹn á máa dìde, àṣẹ ẹ̀là á máa dàlé, àṣẹ àbùsí tọ́lọ́kùn, àṣẹ àbùsí tọ́lọ́sà, àṣẹ ìṣeré London, Àṣẹ. àmàlà Amẹ́ríkà, àṣẹ àmàlà Bali, Àṣẹ. àmàlà Bìrìtì, àṣẹ oṣù Bọ̀dọ̀ ni. àṣẹ Koiki Media. bàbá ni White Lion.